A kú dédé àkókò yìí níbi yòówù kẹ́ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ múròyìn wá lájà balẹ̀ lọ́tún ṣé bí ya gbé báyìí òun ni mo máa ń sọ pé làárọ̀ àlùkò lónìí kò sùn igbe mẹ́ẹ̀ la fi rí ewúrẹ́ kíkàn báyìí ní títa gbò ẹ wo ẹyẹ tí ó ṣe bí àdán tí ó dorí kodò bíi tiẹ̀ nínú gbó ó sọ wọ́n ìkànnì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wo bọ̀ bí tàrólé bàbá 1010 TV2 tó ń ròyìn wá lájà àbalẹ̀ lédè Yorùbá pọ́nbélé báyìí ó sọ wọn ká tó ríru wọn àwa náà sì wá kọ́ Elédùmarè ló ní ká mọ rí ṣe kó máa gba ṣíṣe bó ṣe wá ń já sí ṣíṣe àìní rí ṣíṣe mọ́ Ọlọ́run má fi sí ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa àti gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá nílé tẹ̀ jẹ́ olólùfẹ́ tẹ̀ fi ti ń gbé tiwa lárugẹ lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 yìí àtẹ̀mí àtẹ̀yìn àjọ máa bẹ bíbẹ̀ bẹ́ bá ṣe ń bẹ sùn náà ní láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn náà ni mo ṣe bẹ́ẹ̀ tí mo mú wá fún yín fún ti àsìkò yìí orúkọ oníròyìn yóò lè yí padà àyànfẹ́ Elédùmarè yín náà ni ẹgbọ́ kókó ti bẹ́ẹ̀nù ròyìn fún tàsìkò yìí náà. Àjọ ASUU ilẹ̀ yìí ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fohùn líle ránṣẹ́ sí ìjọba àpapọ̀ lórí ìyanṣẹ́lódì aláìnígbèdéke àsìkò bí ìjọba bá ṣe bẹ́ẹ̀ tó kùnà láti má déhùn àárín wọn ṣẹ. Ní ìpínlẹ̀ Èkó ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ló ti ṣe bẹ́ẹ̀ tẹ ọ̀dọ́kùnrin kan èyí tó ṣe bẹ́ẹ̀ tó gún bàbá rẹ̀ lọ́bẹ pa. Bí ìròyìn náà ṣe rí ní bákan náà rèé ní ìpínlẹ̀ Abia ọwọ́ àwọn agbófinró bẹ́ẹ̀ ti tẹ àwọn afurasí ọ̀daràn mẹ́ta kan èyí tí wọ́n ní wọ́n lọ́wọ́ nínú ikú tó pa tọkọtaya ní ìpínlẹ̀ ọ̀hún. Àwọn akẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ Ondo tilé ẹ̀kọ́ gíga Adéyẹmí fásitì Ondo ó ní wọ́n ti fi gbé tabáyé tí wọ́n sì ti ké gbàjarè pẹ̀lú bí òjò àìrọ̀rọ̀dá tó fa ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù bó ṣe ti lé wọn kúrò nínú ilé wọn. Àwọn agbébọn ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti jí olùdásílẹ̀ ilé epo ńlá kan ní ìpínlẹ̀ Kwara tí wọ́n ti jí gbé wọ̀gbó. Nínú ìròyìn ti Yorùbá Nation ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń dá sí awuyewuye àti èdè àìyedè èyí tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ káàárọ̀ òjíire nípa ẹ̀sùn tí wọ́n fi kan lóyè ọmọ Adéyẹmọ Sunday Ìgbòho wípé ń ṣiṣẹ́ fáwọn kan lábẹ́nú ni. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. Àjọ ASUU ilẹ̀ yìí ni wọ́n ti fohùn líle ránṣẹ́ sí ìjọba àpapọ̀ lórí ìyanṣẹ́lódì aláìnígbèdéke àsìkò bí ìjọba bá ṣe bẹ́ẹ̀ tó kùnà láti mú àdéhùn àárín àwọn méjèèjì ṣẹ. Àjọ tó mójútó ilé ẹ̀kọ́ gíga ilẹ̀ yìí èyàn di Academic Staff Union of University ASUU ó ní wọ́n ti fi ohùn léde ẹ̀ka ti ìpínlẹ̀ Bauchi ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti fi ohùn léde láti ẹni tó jẹ́ alákòóso àjọ ASUU ọ̀hún ti ẹ̀ka ti ìpínlẹ̀ Bauchi náà èyún ọ̀jọ̀gbọ́n Timothy Namọ ó sọ di mímọ̀ níbi àpérò kan tó wáyé ní olúùlú ìpínlẹ̀ Plateau tí ń ṣe Jọ́ọ̀sì lásìkò tó bá wọn oníròyìn sọ̀rọ̀ ó sọ di mímọ̀ wípé ìjọba àpapọ̀ àti àjọ ASUU ó ní wọn kò tí ì fi ẹnu kò sọ̀ọ́dúnrún pẹ̀lú bí àwọn ṣe ń béèrè ẹ̀tọ́ àwọn lọ́wọ́ ìjọba àpapọ̀ náà ó ṣàlàyé wípé ìpàdé àpapọ̀ tó jẹ́ ti gbogbogbò èyí tó wáyé láàrin àjọ ASUU ọ̀hún ní ọjọ́ 17 àti ọjọ́ 18 inú oṣù kẹjọ tá a lò sẹ́yìn yìí ó ní nínú ìpàdé náà ó ní wọ́n ti fún ìjọba àpapọ̀ ní gbèdéke ọjọ́ 21 gbáko láti fi èsì ayọ̀ sí ìbéèrè tí àwọn ń béèrè ó ní ìgbà tí ìjọba kùnà tí wọn kò rí èyí ṣe làwọn tó fún wọn ní gbèdéke ọjọ́ 14 gbáko èyí tó ti bẹ̀rẹ̀ láti inú oṣù kẹsàn-án tá a lò tán yìí tí yóò sì tẹnubodò nínú oṣù kẹwàá yìí ó wá sọ di mímọ̀ wípé bí ìjọba àpapọ̀ bá wá kùnà látún ti tẹ̀lé àdéhùn tó wà láàrin àwọn nípa èyí tí wọ́n ti fẹnu rẹ̀ kò láti ọdún 2009 àti owó oṣù àwọn òṣìṣẹ́ àjọ ASUU ọ̀hún tó jẹ́ oṣù 3 àbọ̀ tí ìjọba àpapọ̀ tí wọ́n kọ̀ tí wọn kò tí ì san níṣe ni àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì ó ní àwọn ń ṣe gbogbo eléyìí
bẹ́ẹ̀ ni àwọn ń tì í gbogbo ìyanṣẹ́lódì náà síwájú kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè rí àwọn bíi pé àwọn kọ́ ni àwọn jẹ̀bi o, ṣùgbọ́n ìjọba àpapọ̀ ló jẹ̀bi bí àwọn bá ṣe bẹ́ẹ̀ táwọn bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì náà. ní ìpínlẹ̀ Èkó, ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ni ó ti ṣe bẹ́ẹ̀ tó ti tẹ ọ̀dọ́kùnrin kan tó gún bàbá rẹ̀ lọ́bẹ pa ní ìpínlẹ̀ ọ̀hún. gẹ́gẹ́ bí àlàyé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin tó sọ fún àwọn oníròyìn lójú òpó ayélujára X rẹ̀, ibẹ̀ ló ti sọ di mímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló fi páńpẹ́ òfin mú ọ̀dọ́kùnrin tó jẹ́ ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Chibuna Chiemelie tó ṣe bẹ́ẹ̀ tó gún bàbá tó bí tó gún ní ọ̀bẹ pa ní agbègbè èyí tí wọ́n pè ní Kàbírù ọba Kàbírù ní Ìsọlọ̀. gẹ́gẹ́ bí àlàyé tí Benjamin Hundeyin tó ṣe, ó ní arákùnrin kan tó jẹ́ olùbágbé bàbá tó ṣe bẹ́ẹ̀ tó ṣekú pa èyún Chiemelie tó jẹ́ ẹni ọdún 78 tó jẹ́ olùbágbé bàbá ọ̀hún. òní ó mú ọ̀rọ̀ náà wá sí àgọ́ àwọn agbófinró ní ọjọ́ 3 inú oṣù kẹwàá tá a wà yìí. ó sọ di mọ̀ wípé èdè àìyedè kan ló bẹ́ sílẹ̀ láàrin Chiemelie àti bàbá tó bí nínú tó sì já sí wípé kí wọ́n tó ṣẹ́jú kí wọ́n tó fọ̀ báyìí níṣe ni ọ̀dọ́kùnrin ẹni ọdún 25 náà ni ó ti ṣe bẹ́ẹ̀ tó ti mú ọ̀bẹ dágà kan tó sì ti fi gún bàbá rẹ̀ ní ìgúnkígún nínú ẹ̀ tó já sí wípé kó tó di wípé wọ́n gbé bàbá náà lọ sí ilé ìwòsàn. ó ní eléèrú rẹ̀ ti ṣe bẹ́ẹ̀ tó ti sunjì táṣọ kò sì bọ́mọ yẹn mọ́, ọmọ yẹn ti ṣe bẹ́ẹ̀ ó ti rìn ìhòòhò ọjà. báyìí ni wọ́n ṣe fi páńpẹ́ òfin mú ọ̀daràn tó ṣekú pa bàbá rẹ̀ náà tó sì ti sọ di mímọ̀ pé ó ti wà lákọlò àwọn agbófinró báyìí níbi tí ó ti ń sọ wóró-wótò táwọn sì ń ṣèwádìí lórí ọ̀rọ̀ náà. inú ìròyìn tó ṣe bẹ́ẹ̀ tó fara pẹ́ èyí tí mo kà tán yìí, bákan náà ni ọmọ ṣe rí ní ìpínlẹ̀ Abia pẹ̀lú bí ọwọ́ àwọn agbófinró ti tẹ àwọn afurasí ọ̀daràn 3 kan èyí tí wọ́n mọ̀ nípa ikú tó pa tọkọtaya ní ìpínlẹ̀ ọ̀hún. gẹ́gẹ́ bí àlàyé ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Abia Maureen Chineka, ó sọ di mímọ̀ fún àwọn oníròyìn wípé àwọn tọkọtaya kan ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá òkú wọn nínú àgbàrá ẹ̀jẹ̀ lẹ́ni tí wọ́n ti ṣe ikú pa wọ́n ní ìpínlẹ̀ Abia ọ̀hún. nínú àlàyé tó ṣe, ó sọ di mímọ̀ wípé ní agbègbè tí wọ́n ń pè ní Etiti Ulo ní Bẹ́ndẹ̀, ìjọba ìbílẹ̀ Bẹ́ndẹ̀ náà, ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe dẹ́mi àwọn tọkọtaya kan légbodò nínú ètò pé orúkọ wọn ní Jacob Udo àti Dorcas Udo. ó ní ní ọjọ́ méjì sẹ́yìn ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ṣẹlẹ̀ pẹ̀lú bá ṣe ní àwọn èèyàn kan ni wọ́n lọ dá àwọn ènìyàn ni wọ́n lọ ká àwọn ènìyàn náà mọ́lé nílẹ̀ tí wọ́n ti ṣe wọ́n ní ìṣekúṣe tí wọ́n sì ti gba ẹ̀mí lẹ́nu tọkọtaya náà. lẹ́yìn tí wọ́n ṣekú pa àwọn tọkọtaya yìí níṣe ni wọ́n tún kó ogunlọ́gọ̀ ẹrù wọn tí wọ́n kó sá lọ. nígbà tí ìwádìí wá tẹ̀síwájú níṣe ni iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Abia náà wọ́n sọ di mímọ̀ wípé àwọn ti rí òkodoro ọ̀rọ̀ báyìí tí àwọn sì ti fi páńpẹ́ òfin mú àwọn 3 kan nínú èyí tí wọ́n sọ wípé wọ́n mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà. ó ní àwọn tí ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò tí wọ́n sì ti ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lóòótọ́ àti lódodo. ó ní lẹ́yìn tí ìsọ̀rọ̀ wá wọn lẹ́nu wò náà tí tó bá gúnlẹ̀ tán níṣe ni àwọn yóò kọjú wọn sí ilé ẹjọ́. ó sì sọ di mímọ̀ pé àwọn tọkọtaya náà ni wọ́n ti gbé lọ sí ilé ìgbókùpamọ́sí tó wà ní ìpínlẹ̀ Abia ọ̀hún. omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ló ti ṣe bẹ́ẹ̀ ṣe àkóbá fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga Adéyẹmí yún ní ìpínlẹ̀ Ondo. ni àwọn akẹ́kọ̀ọ́ náà ni wọ́n bá fi ariwo bọnu pé ìjọba ẹgbà wáyàrá wá kalẹ̀ kúrò lọ́wọ́ ìjàmbá omíyalé yìí ní ìpínlẹ̀ Ondo. olúùlú ìpínlẹ̀ náà ní ìpínlẹ̀ Ondo ní Ondo gangan ni ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bí omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù bó ṣe ti ṣe bẹ́ẹ̀ ṣe àkóbá fún àwọn olùgbé agbègbè tí wọ́n pè ní New Town àti Akínyọ̀sóyè èyí tí kò jìnnà sí ilé ẹ̀kọ́ gíga
Adéyẹmí College of Education tó di Adéyẹmí Federal University of Education báyìí, pẹ̀lú bí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùgbébẹ̀ wọn kò ṣe ní àǹfààní láti lè jáde àbí wọlé pẹ̀lú bí omi ẹ̀kúnyalé bó ṣe ṣe bẹ́ẹ̀ bí ó ṣe kún. Gẹ́gẹ́ bí àlàyé tẹ̀ǹtì ọ̀rọ̀ náà kàn tí ọ̀rọ̀ náà sì ṣe ojú rẹ̀ nínú àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ọ̀hún èyí tí ó ní tó pe orúkọ ara rẹ̀ ní Ọ̀pẹyẹmí, ó sọ di mímọ̀ wípé òjò àrọ̀rọ̀dá náà òun náà ni kò tí ì rọ̀ ju àárín 40 ìṣẹ́jú péré lọ, tó sì jásí wípé ọwọ́ òjò náà ó ní ó le ju bí ó ṣe yẹ lọ, tó sì ti gba gbogbo ojú òpópónà èyí tí àwọn ènìyàn gbà lọ tí wọ́n sì ń gbà bọ̀. Ó ní ìṣẹ̀lẹ̀ náà kò ṣàìkan àwọn tí wọ́n ń ta ọjà, tó jásí wípé gbogbo inú ilé ìtajà wọn ó ní omi ti ṣe bẹ́ẹ̀ tí ó ti kún fọfọfọ báyìí. Ó ní àkóbá tó gbòòrò, ó ní omíyalé náà ni ó tún ṣe fún àwọn akẹ́kọ̀ọ́ pẹ̀lú bó ṣe jásí wípé ọ̀nà tí wọ́n ń gbà láti lọ sí ilé ẹ̀kọ́ gíga wọn lásìkò tí ìdánwò wọn sì ń lọ lọ́wọ́ báyìí ó ní ó ti jìnnà réré sí ibi tó yẹ kí wọ́n máa gbà tẹ́lẹ̀, látàrí pé gbogbo omi náà ó ní ó ti gba ojú ọ̀nà. Ǹjẹ́ kí ni èrò tiyín tẹ́ rò pé ó fa ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù láàrin 40 ìṣẹ́jú tí òjò náà tí ó fi rọ̀? Ó sọ di mímọ̀ wípé ǹjẹ́ àwọn lérò pé ó fa àgbàrá náà tó fi ya gbogbo ilé àti ojú ọ̀nà tó fi mọ́ ilé ìtajà ó ní ẹ̀kúnwọ́ èyí tó bá ojú ọ̀nà tí omi ń gbà kọjá, léyìí tó já sí wípé ó rọ ìjọba ìpínlẹ̀ Ondo lábẹ́ aláṣẹ àti olùdarí ọ̀gbẹ́ni Lucky Ayédatiwa tó ti sọ di mímọ̀ wípé tí wọ́n bá gbìyànjú láti bá wọn la ojú àgbàrá èyí tí ó já gere kí omi lè máa lọ ní ìrọ̀wọ́ àti ìrọ̀sẹ̀, níṣe ni ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó ti ṣe àkóbá fún àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùgbé agbègbè tó súnmọ́ ilé ẹ̀kọ́ gíga Adéyẹmí Federal University ti Education ní ìpínlẹ̀ Ondo yóò tún lè máa ṣe àdínkù fún wọn báyìí. Àwọn agbébọn ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti jí olùdásílẹ̀ ilé epo ńlá kan ní ìpínlẹ̀ Kwara gbé wọnú igbó sá lọ. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe ń tẹ̀ wá lọ́wọ́, ẹni tó jẹ́ aláṣẹ àti olùdarí ilé epo kan tí ó jẹ́ àlùbáríkà ní ìlú Boríyà ìjọba ìbílẹ̀ Baritown ní ìpínlẹ̀ Kwara èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Adamu Aliyu Galadima ó ní ó ti ṣe bẹ́ẹ̀ tó ti bọ́ sí akóló àti àhámọ́ àwọn ajínigbé báyìí. Gẹ́gẹ́ bí ẹni tí ọ̀rọ̀ náà tó sojú rẹ̀ bó ṣe sọ di mímọ̀, ó ní ní ọjọ́ àìkú tí ń ṣe Sunday tá a lò tán yìí ní nǹkan bí dédé agogo 10 alẹ́, ó ní àwọn agbésùmọ̀mí ajínigbé tí wọn kò ju 3 lọ ni wọ́n wọ àdúgbò náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní rọ̀jò ìbọn kalẹ̀. Rírọ̀ òjò ìbọn yìí ló mú kí oníkúlùkù kó bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ kí wọ́n sì fi orí mú. Ní àkókò yìí ó ní wọ́n lọ gbé arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Adamu Aliyu yìí lẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ ti ibi iṣẹ́ òòjọ́ rẹ̀ dé tí wọ́n sì wa ọkọ̀ rẹ̀ wọ inú igbó lọ. Gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Èjìrẹ́ Adéyẹmí Adétóun ṣe, ó ní lóòótọ́ àti lódodo ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ṣẹlẹ̀, ó sì tẹ̀síwájú wípé àwọn tí ń ṣe ìwádìí láti fi páńpẹ́ òfin mú àwọn ènìyàn náà àti pé àwọn yóò gbìyànjú láti dá arákùnrin náà padà wá sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ láyọ̀ àti àlàáfíà. Wàyí o, ìgbìyànjú àwọn ènìyàn náà nínú ẹni tọ́rọ̀ náà tún sojú rẹ̀ tó sọ ó sọ di mọ̀ wípé ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ó ní àwọn ajínigbé náà ni wọ́n ṣọṣẹ́ pẹ̀lú gbajúgbajà oníṣòwò kan ní ìlú tí wọ́n pè ní Koshibozu tí wọ́n sì béèrè fún mílíọ̀nù 10 náírà kí wọ́n tó tú arákùnrin náà sílẹ̀. Ó ní ṣùgbọ́n àwọn tí wọ́n jí Adamu Aliyu gbé yìí wọn kò tí ì pè rárá láti béèrè owó kankan fún owó ìtúsílẹ̀. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, àtúmú ìròyìn kan wá fún wa lówùúrọ̀ yìí ní ìlú Ìgbàjà pẹ̀lú bó ṣe já sí wípé ó wà lára ìpínlẹ̀ Kwara nínú èyí tí wọ́n ti ní àwọn agbébọn Fúlàní ajínigbé náà ó ní wọ́n ti jí abilékọ 2 gbé tí wọ́n sì ń béèrè fún mílíọ̀nù lọ́nà 30 náírà ṣáájú kí wọ́n tó tú wọn sílẹ̀. Gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ó ní àwọn ọmọ ìpínlẹ̀ náà ni wọ́n kọ̀rọ̀ ojú sí tí wọ́n sì sọ di mọ̀ wípé lẹ́yìn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣekú pa ẹni tó jẹ́ jagun ìlú Ìgbàjà tó ń dáàbò bo gbogbo Ìfẹ́lódùn lápapọ̀. Ó ní àwọn Fúlàní náà ni wọ́n ní àǹfààní láti napá nasẹ̀ láti máa ṣe iṣẹ́ burúkú ọwọ́ wọn náà.
ìròyìn ti Yorùbá Nation látàrí awuyewuye àti èdè àìyedè èyí tó ṣeé ṣe tó fẹ́ bẹ́ sílẹ̀ láàrin àwọn ọmọ káàárọ̀ òjíire nípa bí àwọn kan ṣe fi ẹnu àbùkù àti ẹnu àtẹ́ kan ẹni tó jẹ́ ajìjàǹgbara òní èyún Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Sunday Ìgbòho lórí pé ó ń ṣiṣẹ́ fún àwọn kan lábẹ́nú ni àwọn ọmọ káàárọ̀ òjíire tí ọ̀rọ̀ náà kàn ni wọ́n ti wá ń fi ẹ̀dùn ọkàn wọn àti ojú ìwòye sí tiwọn náà tí wọ́n ti fi hàn sí àwọn ènìyàn tí wọ́n ń gbèrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ káàkiri nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde. Wọ́n sọ di mímọ̀ wípé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ àhesọ̀rọ̀ wípé ọmọ Adéyẹmọ èyàn Sunday Ìgbòho ó ń ṣiṣẹ́ fún àwọn kan lábẹ́nú ni pé kì í ṣe ìfẹ́ ọmọ káàárọ̀ òjíire lónìí ó ní ẹ jẹ́ ká bira wa léèrè gbogbo ohun tí Sunday Ìgbòho tó là kọjá ní ìdojúkọ ní gbogbo ìgbà tó ti bẹ̀rẹ̀ wàhálà yìí nípa ìdásílẹ̀ ọmọ káàárọ̀ òjíire ó ní ènìyàn mélòó òun ló jáde tó ṣe bíi ọmọ akin gẹ́gẹ́ bí Sunday Ìgbòho náà bí ó ṣe ṣe ó ní ọ̀pọ̀lọpọ̀ ó ní wọ́n tó ti ń pa àdáparọ́ kan mọ́lóyè ọmọ Adéyẹmọ náà tí wọ́n sì ti ń sọ wípé níṣe ni wọ́n ṣiṣẹ́ fún àwọn kan nínú ẹ̀sìn ó sì sọ di mímọ̀ pé ẹja jìnnà sí èdè àìyedè àti ìjà ẹlẹ́sìnmẹ̀sìn ó ní ọmọ Adéyẹmọ ó ti ní àwọn ọ̀rẹ́ tẹ́lẹ̀ kó tó bẹ̀rẹ̀ ìgbésẹ̀ fún dídásílẹ̀ ọmọ káàárọ̀ òjíire ó ní bẹ́ẹ̀ ni yóò tún máa ní àwọn ọ̀rẹ́ lọ bó tún ṣe ní ọ̀tá tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀tá náà yóò tún sì máa pọ̀ lọ ó ní tó yẹ kí gbogbo wa ká mójútó lásìkò yìí ó ní ìfọwọ́sowọ́pọ̀ gbogbo ọmọ káàárọ̀ òjíire láti lè wa ọkọ̀ orílẹ̀-èdè ilẹ̀ káàárọ̀ òjíire náà pàdé èbúté ògo kẹ́ẹ̀sì jẹ́ ká jìnnà sí àhesọ̀rọ̀ àti ìbanilórúkọjẹ́ èyí tó lè máa mú ìrẹ̀wẹ̀sì ọkàn bá ẹni tó ń ṣe oore fún ni tó sì lè mú kí ó jáwọ́ nínú ìgbésẹ̀ èyí tó lámìlaka tó lè wọkọ̀ orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá dé èbúté ògo. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀nyín òun náà ni Àyànfẹ́ Elédùmarè gbogbo èyí tí a kà sóde báyìí èyí tó bá kàn yín jù nínú àwọn ìròyìn náà ẹ má gbàgbé láti bá a fi sínú comment section a sì máa dá yín lóhùn ní wàrà sísà tá a bá ti ń lọ́wọ́ yín títí dìgbà tá a tún máa padà mú ròyìn míì wá àtẹ̀mí àtẹ̀yìn àní tójú oorun lójú ikú láṣẹ lọ́wọ́ Elédùmarè.